ọ̀nà nísìn wọ́n tiẹ̀ olóhùn ṣe tutorial fáwọn obìnrin wo ráwọn ọkùnrin ṣe tutorial fún sá gbogbo bọ́kùnrin ṣe pọ̀ tó skul ò rí ọkùnrin ṣe tutorial fún àwọn sisters abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ló ń tutorial àwa ni tutorial rẹ̀ ìlàgbà o ẹ wá àwọn ọkùnrin náà kún tutorial yìí o àbí òye torí kí nǹkan mi ọmọ lọ ṣẹlẹ̀ ó ní àwọn kìnnìún bẹ́ẹ̀ náà àti mọ̀ ń bẹ̀rù ọlọ́run tọ́ ìwọ ó ṣe ṣàlàyé tó ń sẹnu bórobórobóró kiri kan nígbà tí wọ́n gbé fọ́múlà yẹn kalẹ̀ fọ́múlà yẹn ọmọ kọ́kàn náà ọmọ tó ń kọ́ ètè rẹ níwò kàn wí tìrẹ fọ́múlà yẹn yọ máa sọ fáwọn ẹlẹgbẹ́ rẹ tó bá tẹ̀ fẹ́ pé fọ́múlà bó ṣe máa ń jáde yẹn wàhálà ń bẹ̀rẹ̀ bọ́ọ̀lù fọ́múlà tó fi fọ́múlàráìsì ẹ̀ ni wàhálà ọba ṣẹlẹ̀ yọba di pé ọmọ tutorial gan mọ́ àfa tutorial làwọn yòókù ọba alájà wọn ọba nírí làmá ní ọba alájà ní ọba nírí làmá ó sì lè jẹ́ pé àníyàn tó da lọ́kọ́kọ́ gbé ọ lọ́bẹ̀ kí nǹkan mi ò tó wọ bẹ̀ torí rẹ̀ ọ̀tọ̀ ní dáná bí ń rò ọ̀tọ̀ ní tí Khadija ń rò Khadija ò lè mú mọ́ra mọ́ lọ́ba pọ̀ rẹ̀ kan jẹ́ Nafisa àsokọ̀ náà ti pẹ́ Nafisatu ó kàn ti pẹ́ inú àwọn ọkọ̀ tó yẹ kẹ́ sọ́mọ náà nù èso tó lọ sọ́mọ ní Jabana àbí òye wa Jabanatu báwo ìyẹn ni pé ojo ọ̀lẹ rárá o Nafisa ẹni tó wọ́n Nafisatu ọjọ́ rẹ̀ Khadija wa sọ fún Nafisa pé anabi ọkùnrin yìí wù mí o ọkùnrin wo Muhammad táwọn ò ní gba tiẹ̀ ẹni tó kó gbogbo ara yẹn sọ dáadáa rẹ̀ ọmọ níta ń pè ní as-sadiq al-amin olódodo ẹni ìfọkàntán ọ̀rẹ́ rere nìyẹn o yàtọ̀ sí wọ sọ pé ńgbà tọrẹ rẹ bìnrin sọ fún ọ pé òun gba ti broda lágbájá lọ́wọ́ àti ọkọ broda lágbájá kínní ẹnu rẹ̀ yàáfù so ọsọ bẹ́ẹ̀ ẹsẹ bí nǹkan gidi ẹsẹ bó tọ́ ni o òun á kọ lẹ́tà sí lẹ́yìn pé dear brother kínní kan you know I love you ìwọ tí wọ́n ń bi léèrè ń pa rẹ̀ tọ́ lẹ́nu rẹ̀ yàáfù ìwọ lọ́wọ́ ń kọ lẹ́tà sí pé you know I love you so that wọ́n fẹ́ overtake ọ̀rẹ́ rẹ̀ Nafisa onímánì ó ní tani ò ní gba ti Muhammad ní Maka yìí ẹni tí gbogbo èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa tí wọ́n ń pè ní as-sadiqul amin kódà nínú àwọn àwé ìtàn tá a sọ pé àwọn rìwáyà tó mú wa wọn lẹ ọ̀kan nu wọn sọ pé Nafisa yìí gangan ẹni Khadija rán láti lọ sọ fún anabi sallallahu alayhi wa sallam pé òun gba tà anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o ẹ̀kọ́ ńlá lélẹ́yìí lẹ́yìn ìgbà tọkọ kejì ṣaláìsí nínú àwọn ọkọ tí Khadija ti ní àìmọye àwọn èèyàn ńláńlá ní Maka ni wọ́n wá páwọn ń fẹ́ kí Khadija fáwọn tí Khadija kọ̀ máa ronú sí débi kó fẹ́ di sọnù Khadija yìí fúnra ara rẹ̀ ni wọ́n rán yàn sànàbí Muhammad sallallahu alayhi wa sallam kó ń gba tiẹ̀ eléyìí túmọ̀ sí pé kò sí tó burú nínú kọkùnrin ọkọnu sóbìnrin gẹ́gẹ́ bí òṣèṣin tó burú nínú kóbìnrin ọkọnu sọkùnrin lópin ìgbà tó bá ṣe pé tí wọ́n kọnu síra wọn sí ni pé wọ́n fẹ́ fẹ́ra wọn ala sunnatillahi wa rasulih lórí tọ́lọ́ lórí tànàbí Muhammad sallallahu alayhi wa sallam kò sí tó burú mbẹ yẹn ni pé àbá àròsọ mára àbá àrò ara má sọ kárọ̀ sáàmà ti ṣe kíni kọ́mọ̀ ti wà ń wò ó ṣùgbọ́n ìwọ lọ́pọ̀ jù sọ́kùnrin ló máa ń kọnu sóbìnrin ní àbóbìnrin ló máa ń kọnu sọ́kùnrin ọkùnrin ló máa ń kọnu sí obìnrin torí ẹ̀ ló ti jẹ́ pé tọkùnrin bá fẹ́ fẹ́ yàwó tí wọ́n á sọ pé ẹ̀dákùnrin bá ń wáyàwó báwò ṣé wọ́n sọkùnrin ni ọlọ́kùnrin lòun ẹnu máa tì ó ní kò burú ẹnu tì ó débi kọ́ pẹ̀ ń gáràjì ẹ̀rí pé ó bẹ̀rẹ̀ sí sakin yọ ọ̀rẹ́ nìkan yọ fẹ́ sọ pé asalaamu alaykum ẹjọ ọmọ fẹ́ràn yín mo nífẹ̀ẹ́ yín tó ti bá ti fẹ́ wọ̀nyí báyìí kò tí sọ̀rọ̀ tó jọ ojú eléyìí lè pọ̀
yóò máa train ara rẹ̀ yóò máa train ara rẹ̀ títí tí ó fi dijọ́ kan tó ga bí n bá tiẹ̀ kú kí n kú ẹni pé yọ sọ jáde mo fẹ́ sọ̀rọ̀ kan ní èwo lè á kílò lọ sí so lọ́ba rẹ̀ ìmọ̀ bóyá ti lẹ́nìkan tẹ́ fẹ́ sẹ́yìn mọ̀ pé yọ kọ́ ṣe mistake báyìí sóbìnrin kan wà sọ pé òun ti lẹ́nìkan bí a ti ṣe kó dilẹ̀ wọ́n bá sọ pé mo ti lẹ́nìkan gbọ́ bá tún wá mọ̀ràn pé ọwọ́ ló ṣe èdè pé ìyẹn sọ pé sẹ́ẹ̀ ti lẹ́nìkan gbogbo obìnrin sọ pé òun ti lẹ́nìkan náà ni kódà kọ́ mọ́ lẹ́nìkan ntí wọ́n sọ ni pé mo sì gbá tiẹ̀ o èèyàn ò lè fẹ́rù rẹ kó sọ pé òun ò róbìn fẹ́ o tó ọjọ́ bó ṣe jẹ́ so ọmọ pé pẹ̀lú báyẹn orí tiẹ̀ náà ti hó ṣe dáadáa pé yes gbóhùn tiẹ̀ rí ọkùnrin kan masha allah la quwwata illa billah kò ní lè narètì tó sọ fún fóbìnrin mi o torí kí wọ́n má gbà mọ́ lọ torí di eléyìí wọ́n máa sọ fún pé tọ̀ mọ́ gbá tiẹ̀ tani ó fẹ́rù rẹ tí ó kó òun róbìnrin fẹ́ òǹgà ni ó ti fẹ́ bí ọ pé ẹjọ́ sí mo lè gba nọ́mbà yín dípò kí wọ́n sọ pé sí mo lè gba nọ́mbà rẹ torí tó ti sọ fún yẹn tóbìnrin bá wà kọnu sọkùnrin ó rí àbí ó rí à what over 100 ìní level àwọn obìnrin tí ń sọ fọkùnrin pé mo gba tiẹ̀ bóyá 2 over 100 bóyá 2 over 100 àmọ́ ń gbà mí o ẹ̀rí pé tóbìnrin bá rí ọkùnrin kan tó wú tí ń wọ́nà tó ní òfin sọ fún tí ó mà tí ń wọ́nà tí ó fi sọ fún tí ó mà tó mú mára títí tí ń sàárẹ̀ tí ó sì ń wò pé obìnrin mi lè gbà mú un lọ́wọ́ yóò sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ kan gẹ́gẹ́ bí Khadija ṣe sọ fún Nafisa ọwọ́ akú bọ́ọ̀rẹ́ bá ṣe gbọ́n sí ọ̀rẹ́ lè máa sọ́nsọ́ yẹ̀yẹ́ pé ṣé ọkùnrin sọkùnrin ni máa kọnu sóbìnrin àbóbìnrin ni máa kọnu sọkùnrin ṣé ìsìnkú gbádùn àmọ́ gbádùn dáadáa ẹni tí mò ń fẹ́ kọ́ fẹ́ mi nù tó wọn lè ṣe yọbọyọbọ mọ́bìnrin lọ́wọ́ tọkùnrin yẹn bọ́ ọmọ lọ́wọ́ ok tọkùnrin bá sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ tóbìnrin bá sọ yìí pé ẹ̀ǹgbà àti kóbìnrin sọ fọkùnrin pé fẹ́mi tọkùnrin bá sọ pé ẹ̀ǹní ọ̀fẹ́ ta ni ó dùn jù obìnrin ni ó lè má rọrùn sùn láéláé mọ́ tí ọmọ arántí ẹ̀ǹní ọ̀fẹ́ àmọ́ wọ tó fi fẹ́ yàwó tó fẹ́ ọlọ́run lọ́mọ iye obìnrin tó ti kọ́nu sí àbẹ́ ẹ̀kọ́ ni mo fẹ́ fẹ́ ọ ìfẹ́ yín kò burú máa lọ so ó rí i pé kò ní dùn wọ tọrọkùn ni wọ àmọ́ tóbìnrin bá sọ pé fẹ́mi tó a sọ pé ìfẹ́ wàlẹ́ ò lè fẹ́ kú ó ń gẹ́lẹ́ mọ́ ọwọ́ náà tí ì pọ́ mo ní kó fẹ́ wọn fẹ́ wọn o tún wá sọ pé mi ì fẹ́ kò burú torí ẹ̀ ló ti jẹ́ pé tóbìnrin bá sọ pé fẹ́mi ọ̀dà púpọ̀ kódà kátì ẹ̀ sọ pé ò ní bùkátà ilé rẹ̀ ti kún yàrá méjì péré náà ni o sì ti fìyàwó kọ̀ọ̀kan sọ́kọ̀ọ̀kan àbí òye kò sí ní tó burú kọ́ ṣàánú rẹ̀ kọ́ fẹ́ kó sì kẹta ẹnu kọ́ lọ́ba gbalẹ̀ ń ta ni kò sí ní tó burú nítorí pé obìnrin àwọn ò lọ́kàn bí ọkùnrin nítòsí fi mú tó fi sọ bẹ́ẹ̀ ó súnmọ́ pé yọ jẹ́ ìyàwó rere fún ọ torí pé òun lọ́ mọ tó rí tó fi ní kọ́ fẹ́ ọ lópin ìgbà tó bá ṣe é pé ìwọ náà rí i pé ọba ọlá mu kìí ṣe pé bóyá wọ́n fẹ́ tira rẹ̀ bọ́ lọ́rùn àbí òye torí pé àwọn obìnrin míì wà tó yẹ pé ó ti ṣe zina títí kò lè rọ́pò gidi má ṣùgbọ́n ni wọn náà ṣe wá gbàgbàkúgbà wọn gbàgbàkúgbà ó sì ṣe é ṣe kóyọ́ kóbìnrin yẹn dàda ń dídín kan ni tó fẹ́ tira rẹ̀ bọ́ lọ́rùn tó yẹ kí wọ́n máa bá sọ̀rọ̀ tó máa wò bọ̀ bí orí ẹran bí o kọ ọ̀lú kan bẹ̀ wọ́n so ètò bá gbé ọmọ wò bọ̀ báwọn ẹ ṣeun ṣé ẹ máa ronú sí náà mo ti ro ìnísì ṣe ni so eléyìí ń pàtàkì kéèyàn tètè decide àmọ́ tó bá rí kọ́ da masha allah orí pé kò sí tó bá di lára rẹ̀ masha allah ṣé èso ń zìnà ń ṣe zìnà rí masha allah lónìí ni kò gbọdọ̀ dọ́là so igi fún kọ́ máa lọ ilé rẹ̀ kátàrà ti Khadija káfí kẹ́kọ̀ọ́ tọkùnrin bá wo obìnrin kò sí tó burú nu kóbìnrin ọ sọ pé fẹ́mi
ó sì yẹ kọkùnrin náà kó consider rẹ̀ ó yẹ kọkùnrin yẹn náà kó consider rẹ̀ nítorí àtìlẹ́bà dínà ìbàjẹ́. Khadija radiyallahu anha ńgbà tọ́ra Nafisa sọ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó lóun ọgbà àmàràn lọ́dọ̀ àwọn ń kó òun anabi sì gbà àmàràn bàtà anabi gbà àmàràn àwọn ń kú rẹ̀ farama wọ́n ní ta ni ẹni tí ò ní fẹ́ fẹ́ Khadija ní Mẹ́kà onílàákàyè ọlọ́gbọ́n ni obìnrin tó rẹwà ni àwọn ò tiẹ̀ mẹ́nu bówó rẹ̀ torí kìí sówó rẹ̀ wọ́n fẹ́ jẹ yàtọ̀ sí wọ́ tó fẹ́ fẹ́ yàwó tó níṣẹ́ oníṣẹ́ lápá èló ló ń gbà lóṣù sẹ́yìn pé ọkọ̀ ò lè nu ọyẹ kóbìnrin náà má fẹ́ o torí ẹni tí ọmọ gbowó rẹ̀ nù tọ́ anabi sallallahu alayhi wa sallam ní ìgbà tí àwọn ń kú rẹ̀ náà farama. ìgbà tí wọ́n fara mọ́ àwọn ń kú rẹ̀ lọ tọrọ rẹ̀ apá kan nínú wọn sọ pé bàbá rẹ̀ bàbá Khadija torúkọ rẹ̀ ń jẹ́ Khuwailid òní wọn lọ bá wọn ní bẹ láyé ńgbà yẹn báyìí ni Az-Zuhri nínú tírà rẹ̀ Al-Maghazi An-Nabawiyya sọ ní ìgbà tí àwọn míì táwọn sọ pé rárá o ọ̀nkù Khadija òní wọn lọ bá tí ń jẹ́ Amr ibn Asad ipò ni wọn lọ bá torí bàbá rẹ̀ ti kú èyí owó lè jẹ wọn sá lọ bá bàbá rẹ̀ bàbá ti kú gẹ́gẹ́ bí rìwáyà àwọn míì nígbà tí bàbá kú bàbá náà ló kú àbúrò bàbá wọn lọ bá ó túmọ̀ sí pé ìsìláàmù ò tíì sí làwọn èèyàn ti máa wípé káfẹ́ ọmọbìnrin lọ́dọ̀ òbí rẹ̀ ó nílànà káfẹ́ obìnrin lọ́dọ̀ òbí rẹ̀ nílànà yàtọ̀ sí wọ ọkàn lọ mọ́ ọmọ ọlọ́mọ lójú títì ó sì gbé wọlé ẹ̀ sì jọ ń gbé wọ́n á ń kí ọ pé ìyàwó ńkọ́ oníbẹ̀ ìyàwó báwo ó lè ní ọ torí pé ẹni tó ń pè níyàwó yẹn ọ àìjáàkì ẹni kìí ṣe ìyàwó rẹ̀ obìnrin tó gbélé tẹ̀ ń jọ ń ṣe zìnnà ni. ó túmọ̀ sí wípé gbogbo obìnrin láyé àti sọ wípé ó ti lọ́kọ wọ́n gbọ́dọ̀ so igi tí wọ́n bá so igi kò lè tí ì jẹ́ kó ní ọkọ o ọmọ ọdún mélòó wá ní Khadija nígbà tá Ànábì sallallahu alayhi wa sallam fẹ́ àti rí i pé wọ́n sọ pé Ànábì sallallahu alayhi wa sallam nínú kọjá pọ̀ wà lọ́mọ 25 years àbí kò tí tó 25 years nígbà tó fẹ́ Khadija ọmọ ọdún mélòó wá ní Khadija ní ìgbà tá Ànábì sallallahu alayhi wa sallam fẹ́ ọ̀rọ̀ oríṣi méjì ló wà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ oná lọ̀rọ̀ tí Ibn Ishaq àbó òkúta táwọn sọ wọ́n ní Khadija ó wà lọ́mọ ọdún méjìdínlọ́gbọ̀n Khadija ó wà lọ́mọ ọdún méjìdínlọ́gbọ̀n nígbà tá Ànábì sallallahu alayhi wa sallam fẹ́ yẹn ni pé ó wà lọ́mọ 28 years nígbà tí Al-Waqidi tó ń sọ nínú rìwáyà tiẹ̀ ó ní rárá ọmọ 40 ọdún ìní Khadija wà ní ìgbà tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam fẹ́ lórí rìwáyà Ibn Ishaq ọdún mélòó gan lọ pọ́síbù kápẹ́ Khadija fi ju Ànábì lọ ìgbà tó ń sọ pé Ànábì wà lọ́mọ 25 years tó bá dàgbà jùnú nígbà tó fẹ́ Khadija Ibn Ishaq sì sọ pé Khadija wà 28 years nígbà tá Ànábì fẹ́ ta ló tún dàgbà jù náà Khadija ló dàgbà jù ọdún mélòó ló fi ju Ànábì lọ nísìn ọdún mẹ́ta tabawo riwaya Al-Waqidi taba yọ 25 kúrò nínú 40 ọdún mélòó ni Khadija fi ju Ànábì lọ ńbẹ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ jẹ́ wá wò ó tá a bá jọ èwo ló ṣe déédéé ganu méjèèjì a rí i pé Khadija yìí ó bí àwọn ọmọ
fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọ yìí jẹ́ mẹ́fà àwọn ọmọ yìí jẹ́ mẹ́fà ọkùnrin méjì obìnrin mẹ́rin ọkùnrin méjì obìnrin mẹ́rin. ok tó bá jẹ́ pé ọmọ 40 years bẹ́ẹ̀ ni olùmọ̀wá Akram Diya'ul Umari ìlú fi ń yé wa nínú as-siratu an-nabawiyyatu as-sahiha ọ̀kan nínú àwọn olùkọ́ àgbà ní al-Jami'atul Islamiyya ọjọ́ máa al-Iraq bẹ́ẹ̀ ló ń sọ fún wa nínú tírà rẹ̀ as-siratu an-nabawiyyatu as-sahiha so tírà yẹn pàtàkì kéèyàn ní gbogbo tó wà nínú síra eléyìí tó bá ṣe déédéé yóò sọ fún ẹ eléyìí tó bá jẹ́ da'if yóò sọ fún ẹ bẹ́ẹ̀ láti mọ̀ pé gbogbo riwayat tó wá nípa pé bóòlù Ànábì ṣe fẹ́ Khadija gbogbo ẹ̀ fẹsẹ̀ rinlẹ̀. Akram Diya'ul Umari ó wá ń sọ pé tá a bá wò ó Khadija bí ọmọ mẹ́fà fanabi sallallahu alayhi wa alihi wa sallam ọkùnrin méjì obìnrin mẹ́rin tá a bá wò ó dáadáa a rí i pé ọmọ mẹ́fà pẹ̀lú 40 years sọ̀rọ̀ ọ̀rùn because a gbọ́dọ̀ wà realistic nísìnyí wọn náà kápẹ́ níyà 40 years kan fẹ́ fi fún ọ kọ́ wa múra ṣiṣẹ́ bí ó ṣe bímọ mẹ́fà fún ọ sẹ́mi pé yóò lágbára nítorí pé yóò bímọ débì kan ẹ̀ nílé lọ́sibítù mà wọ́n ti máa dẹ́rù báyìí wọ́n ti máa sọ pé tọ́ lẹ́yìn eléyìí o ó lè já sí kú o wọ́n ní tá a bá wọ ọmọ mẹ́fà pẹ̀lú 40 years nítorí dájú ni pé kò easy wọ́n nítorí pé tí obìnrin kó tó di pópé 50 years ìní mímọ́kàn kúrò nídìí alẹ́ bí máa ti máa ṣẹlẹ̀ sẹ́lòmí tí nǹkan oṣù rẹ̀ ó ti máa ṣe ségesège tẹlomi lè dé 55 tẹlomi gan lè súnmọ́ 60 but majority àwọn obìnrin kọ́ ọmọ wa bí máa bá lẹ́yìn 40 years kìí sábà easy wọ́n ní eléyìí yóò mú wa fún ọ̀rọ̀ tí Ibn Ishaq sọ àfúnlágbára lórí ti al-Waqidi wípé ọmọ 28 years ìní Khadija wà ní ìgbà tá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fẹ́ ọmọ 28 years ló wà yàtọ̀ sílẹ̀ yìí gan nǹkan mìíràn tó sọ sẹ́mi náà ní ọpọlọ nísì wọ́n ọ̀fẹ́ yàwó rí láyé rẹ̀ ìyàwó tó àkọ́kọ́ fẹ́ yọ ọmọdé ọmọ 40 years wọ́n ń béèrè ni tọ́jà pé bọ́yẹ́ gbẹ́ màmá rẹ ni ó tún ju màmá rẹ lọ yes wọ́n wà lọ́mọ 18 years mọ́mì rẹ náà ṣẹ̀ṣẹ̀ wọ 38 ni torí láti 20 ni mọ́mì rẹ ti bí ọ adúpẹ́ fọlọ́ wọ́n á lọ gbọ́ ọmọ 40 wọlé ta ni ọmọ sàǹtí fún ta ni so lẹ́yìn náà ẹ̀rí pé tọkùnrin bá fẹ́ yàwó inú rẹ̀ ọmọ ọdún kó ń fẹ́ yàwó ṣébi kọ́ afọ́mọ 40 years ni nínú rẹ̀ ọmọ ọdún kọ́ orí yàwó fẹ́ o sì fẹ́ yàwó rí fa kí esi kọ́ fẹ́ yàwó kẹrin o ní ìsìn akéde pa lọ́mọbìnrin kan tó ń wọkọ̀ ọmọ 29 years ni èèyàn mélòó ló wà ìbéèrè mi dáhùn àtúntò kéde the door is still open ngbà tó gbọ́ 20 kálukú tí ń wò pé bóyá 21 bóyá 22 ok almost 23 àwọn ni 29 wọ́n ní subhanallah ok tá a bá sọ pé 40 ńkọ́ nítorí ẹ̀ ló ti jẹ́ pé riwaya Ibn Ishaq òun ló lágbára jù níbi ọmọ ọdún mélòó ni Khadija wa ń gbà tánà bí fẹ́ 28 years ta ló tún dàgbà jù Khadija náà ló dàgbà jù eléyẹn ọba èrò orí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ tó máa wò pé àwọn ò lè fẹ́ni tí àwọn bá dàgbà jù lọ́nà àwọn obìnrin àwọn ò lè fẹ́ni táwọn bá dàgbà jù lọ obìnrin máa ń ronú pé tó ń bá ti dàgbà jù ọkùnrin lọ òun ní lè gbọ́rọ̀ sí lẹ́nu
ọjọ́ orí wa ló ní kọ́ ọmọ gbọ́rọ̀ alọ́kọ lòun kọ́ bá rí ọjọ́ orí rẹ̀ ọba rí jáńjá ọkọ rẹ̀ ni. torí di eléyìí báyìí ọkọ dàgbà ju obìnrin lọ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àtún máa rí ìyàwó dàgbà ju ọkọ lọ kò sí ní tó burú bẹ́ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀. a sì ti sọ fún yín pé gbogbo ìyàwó yín tẹ́ ẹ bá fẹ́ ìwọ náà ní kẹ́ ẹ máa pé o ọ gbọ́dọ̀ sọ fún ìyàwó pé ẹ̀yin o torí pé tó o máa ti sọ fún ìyàwó rẹ pé ẹ̀yin ọ̀ ń gbọ́nu o ìyàwó ọmọ ọgọ́nu o níjọ́ tó o bá fi lè ṣe sọ pé ìwọ ẹ mọ̀ pé o ti bẹ̀rẹ̀ sí rí òun fi hàn bí bóbìnrin ṣe wà nù ọba àfẹni tó dàgbà jù ọ lọ kí yọọ máa jẹ ìwọ bá ń gbé kọ́ fún torí tó máa ti sọ pé ẹ̀yin ìyàwó ọmọ dìvẹ́lọ́pù àgọ̀ yọọ máa dìvẹ́lọ́pù àgọ̀ níjọ́ tí ìjàmbá wa dé sẹ́wọ̀n pé Yorùbá tẹ́lẹ̀ náà gbogbo ẹ̀yin ní ìdìwọ́ ńgbà tí ìjàmbá dé kákú ti máa pè wọ́ níwọ̀ tẹ́lẹ̀ náà ká nísìnyí tí ìjàmbá fi lè dé nísìnyí kódà ó lè pe bàbá rẹ̀ gan níwọ̀ ó lè pe ìyá rẹ̀ gan níwọ̀ òjijì ní nọ́mbà máa já lọ́dọ̀ Yorùbá gbogbo èèyàn bá di wọ̀ sẹ́mi náà ló ń pè ní wọ̀ ṣé bọ̀dá làwọn ń pọ̀ lọ ni ok ó sì mọ̀ pé tẹ́lẹ̀ náà ọmọ pé tẹ́lẹ̀ náà kìí ṣe bọ̀dá lẹ̀ ń pọ̀ lọ bóòlù sí wọn ń pò lẹ́yìn ẹ̀yìn inú ẹ̀kọ́ tí ò pé lọ́dọ̀ Yorùbá nù ẹ̀kọ́ ń ò pé rárá ẹni tá à ń pè lẹ́yìn ẹ̀yìn ìjákẹsẹ̀lẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta ó di wọ̀ torí de eléyìí báyìí ìyàwó yín kọ́ ìwọ náà ní kẹ́ ẹ máa pè é kódà kan akramakumullah tó máa ń pè ìyàwó rẹ ní ẹ̀yìn torí ẹlòmíì gọ àgọ́ wọn gọrú àgọ́ ẹni tí wọn máa bá yín sọ̀rọ̀ pé mo wá bí wọn léèrè ta làwọn yẹn pé ìyàwó mi ni làwọn ọgọ so mo wá bí wọn léèrè tí àwọn náà bá wà kálẹ̀ pé àbẹ́ sàlàyé fún wa àbọ̀ sàlàyé fún àbẹ́ sàlàyé fún wa so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn inú àwọn nǹkan tí ò dáa ni sórí tí o máa ń pè ìyàwó rẹ ní ẹ̀yin ongo ní gbádùn rẹ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀dínmú torí pé àǹfààní bẹ́ẹ̀ fóbìnrin náà ò ní gbádùn ọkọ rẹ gẹ́gẹ́ bí ọkọ ńgbà tó máa ń ṣe tí máa ń ṣe ẹ̀yin fún ọ nítorí ọ̀sẹ̀lẹ̀ ni pé yọkàn máa bọ́ọ̀lù bí àǹtí rẹ̀ ni àbí ẹ̀kọ́ ni bí àǹtí rẹ̀ ni ọ máa wọ kódà tó bá fẹ́ súnmọ́ ńgbà mi ìdí rẹ̀ ó ti rọ pé àǹtí mọ̀ ni mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àǹtí báwo ìwọ ìyàwó rẹ̀ ni ẹ kọ́lá ń fọ́ọ̀dì so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ so eléyìí jẹ́ báwọn yẹn ni pé ìyàwó rẹ̀ ọba àdàgbàjọ ọ lọ kí ló máa pè é ìwọ ojú rẹ̀ sáfọ̀ kó tó fi ọ orípo kéré àbí orípo kéré àyíṣe kéré nílé ẹni ọjọ́ báwọn ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn ọkùnrin náà tí wọ́n sọ pé ọmọ ọdún mélòó ni ọ́ ó ní 26 mi lè fẹ́ ọ because ọmọ 24 lè mi ọdún ọ̀ma ẹ̀ ṣe bí ìgbà tí ìfẹ́ bá ti fẹ́ ìfẹ́ ru eléyìí nǹkan bóun mo sì fẹ́ pírẹsẹ̀ntì rẹ lé wa pírẹsẹ̀ntì báwo bàbá rẹ ni wọ́n fẹ́ yà wò yéésì bàbá rẹ ọkàn sọ fún dáàdi rẹ pé mo ti rí yà wò táwọn bá fẹ́ máa sí kàlẹ́ndà àjọ wọn bí dáàdi why are you going too far àníyàwó tí mo fẹ́ fẹ́ nìyẹn a ní láti mọ ọdún rẹ ẹ̀yin kan fẹ́ fẹ́ yà wò bó ṣe yẹ kó ṣàlàyé fáwọn dáàdi rẹ ẹ̀yin kọ́ lẹ fẹ́ fẹ́ yà wò ẹnìkan ló ń rí yàwó tó ń fẹ́ fẹ́ òun wá mú lọ sí ilé àwọn gẹ́gẹ́ bí àṣà Yorùbá yóò tún mú yàwó lọ bá dáàdi rẹ wá ń bi ìyàwó léèrè pé ọdún wo wọn bí ọ wọn á ní 19 kìíní kan ó wá ṣe déédéé ọdún tó bí ọmọkùnrin náà ọmọkùnrin wá fi bí oṣù kan oṣù méjì ju obìnrin lọ bàbá rẹ lòun ọgbà bàbá ọmọkùnrin lòun ọgbà kò ní gbọ́rọ̀ sí ẹlẹ́nu bàtẹ́ ti jẹ́ mate ẹgbọ́rọ̀ kò ní gbọ́rọ̀ sí lẹ́nu wa bó ni Khadija sì gbọ́rọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam wọn ní Khadija nìyẹn yàtọ̀ sáwọn ọmọ ẹ̀sìn tó bá fẹ́ gbélé ọkọ kọ́ mọ́ gbọ́rọ̀ tọ́ ilé ìjẹba àmọ́ láàrin ẹni tó dàgbà jù ọ lọ àti ẹni tí ó dàgbà jù ọ ìwọ obìnrin tá lọ ń fẹ́
àwọn obìnrin sọ pé ẹni tó dàgbà jù àwọn lọ làwọn fẹ́ o ṣe é máa ń tọ́fà tọrọkùnrin máa ń rò pọkùnrin náà obìnrin máa ń rò pọkùnrin náà kọ́kọ́ kú kó wọn fẹ́ bàbá tó dàgbà jù ńlọ tó bá ti yá kújàre wọn máa jẹ́wọ́ lọ́ńtò a sọ pé gbogbo obìnrin ní rò bẹ́ẹ̀ o àmọ́ majority wọn torí kí ló fà á tí fi ń béèrè ọjọ́ orí tiẹ̀ náà ọjọ́ orí ti jẹ́ ṣebí wọ́n lọ fẹ́fẹ́ ẹjọ́ sà ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí ọwọ́ àlọ́ ti wà ní 30 òun sì ṣẹ̀ṣẹ̀ wà ní 18 ó lè ẹ ti dàgbà jù kìí ṣe pé kó o tún dàgbà náà lọ títí lóbìn fẹ́ bí kó o fọdún 5 jù lọ so wà manageable bí ọdún 5 so inshallah màlẹ́kà kó o ti gbọ́ ẹ̀mí tiẹ̀ bí ọdún 5 kó o tó o tún wá so èrò tóbìnrin nìyẹn so nítorí de eléyìí báyìí obìnrin máa ń fẹ́ kọkùnrin ó dàgbà jù ń lọ díẹ̀ sábàbí mi tóbìnrin máa tún fi fẹ́ kọkùnrin ó dàgbà jù ń lọ díẹ̀ ó ní pé ọkùnrin yẹn yóò lè mọ́nítọ̀ lé yóò lè kọ́ńtró òun torí pé ẹni tó bá dàgbà jù yàn lọ máa gbọ́n jù yàn lọ ẹni tó bá dàgbà jù yàn lọ ó ti rí ìrírí tí ó pọ̀ ju tèèyàn lọ so lódodo ó sì bá làákà ìmọ̀ kọ́kọ́ dàgbà jù yàwó lọ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn méjèèjì ọkọ̀ ìyá bèbí kanú lé ni tí wọ́n mọ̀ ọjọ́ rìn dì tọrọ ní ṣẹlẹ̀ kọ́kọ́ lè kọ́ńtró nǹkankan tàbí yóò sú bàbá náà yóò padà súyà so ìdí ni tó fi jẹ́ pé ìgbà tí Ànábì wá fẹ́ Khadija ìyàtọ̀ wà torí pé Ànábì là Ànábì kó tó dá Ànábì gan Ọlọ́run ọba ó tú ọ̀rọ̀ rẹ̀ dáadáa ó jẹ́ ẹni tó ní làákàyè tó pé ó jẹ́ ẹni tó mòye ṣáájú kó tó dá Ànábì tọ́ lẹ́yìn lẹ́yìn ọdún mélòó wá ní Khadija ṣe pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam kíkó tó yà wọ́n Khadija ṣe 24 years tó fi jẹ́ ìyàwó lọ́dẹ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá fi 24 tẹ́ fi kún 28 ọmọ ọdún mélòó ló kù ọmọ 52 years tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ al-Waqidi ni tó ń sọ pé 40 ló wà tánàbí fífẹ́ ajẹ́pọ̀ ọmọ ọdún mélòó ló kù 64 years àwọn ọmọ tí Khadija bí fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ọmọkùnrin méjì obìnrin mẹ́rin ọmọkùnrin méjì obìnrin mẹ́rin alákọ̀ọ́kọ́ àgbà ọmọ nínú àwọn ọmọ Ànábì sallallahu alayhi wa sallam onáni Al-Qasim òun làgbà ọmọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bí ma yìí ó sì dàgbà títí ó fi rìn wọ́n bí ó dàgbà títí ó fi rìn lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní rìn lọ́sàláìsì ó sì ti kú kí Islam ò tó dé ọmọ tí wọ́n bí sí kejì lẹ́yìn Al-Qasim ọ̀nà ni Zainab lẹ́yìn Zainab ni wọ́n bí Ummu Kalthum lẹ́yìn Ummu Kalthum ni wọ́n bí Fatima ni wọ́n bí Fatima ọmọ karùn-ún lẹ́yìn Fatima wọ́n bí Ruqayya lẹ́yìn Ruqayya wọ́n bí Abdullah yìí ọ̀nà ni wọ́n máa pè ní At-Tahir wọ́n sì tún máa pè ní At-Tayyib ẹni tó má ẹni tó dáa ọmọ yìí òun náà ṣaláìsí ṣáájú kí Islam tó dé Abdullahi náà ṣaláìsí kí Islam tó dé ọmọkùnrin méjèèjì tánàbí sallallahu alaihi wasallam ní lọ́dọ̀ Khadija àwọn méjèèjì ti ṣaláìsí kí Islam ò tó dé ọmọ mélòó ló kù báyìí ọmọ mẹ́rin gbogbo wọn jẹ́ obìnrin gbogbo àwọn obìnrin yìí pátá ni wọ́n dàgbà Islam sì bá wọn láyé èkíní kejì kẹta kẹrin wọ́n sì gba Islam wọ́n sì kú lórí Islam radiyallahu anhun gbogbo wọn sì ṣaláìsí lójú ayé anabi sallallahu alayhi wa sallam tí ó kú ẹnìkan àfi Fatima onìkan ló ṣẹ́kù lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam ó sì wà nù àdìtì kan tó wà nù sahih al-Bukhari pé anabi ń bá àwọn ìyàwó rẹ̀ sọ̀rọ̀ ńjọ́ kan Fatima bá wọlé anabi bá dọ́rọ̀ dùn ọmọ rẹ̀ bá lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Fatima
anabi wa sọ̀rọ̀ kan sí létí Fatima wa rẹ́rìn músẹ́ jáde Aisha ni ọ̀rọ̀ ń bà mí lọ́kàn jẹ́ kí ni wọ́n ń sọ kí ni wọ́n wí kí ló dé tí wọ́n bùn wá gbọ́ anabi ọ̀sán kankan Fatima ò wí kankan ọlọ́run ó sì ṣẹ́kù nù mí títí lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam pàtà anabi wa kú wọ́n wá lo àǹfààní kan níjọ́ kan pẹ̀lú Fatima yakọ̀ mi ẹ dákun ọ̀rọ̀ kan wà kí lọ́rọ̀ náà ṣe é bá rántí kọ́lọ́hún ọba wa kó tó bá ní sàlékùn kí á ti gẹ̀fà anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan tá à ń sọ̀rọ̀ abẹ́ ìrántí ni táwa àyàwó anabi jókòó tí anabi tẹ̀sí wọlé tẹ̀sí ń ti bàbá tọ́mọ anabi rọ asọ̀rọ̀ kan sí ilé títẹ̀ rẹ́rìn músẹ́ ẹ dákun kí lànàbí bá yín sọ́njọ́ náà láǹfààní àti gbọ́ àmà Fatima bá ní níta anabi sallallahu alaihi wasallam sọ fún ni pé tó ń bá kú òun là kọ́kọ́ ẹni tí ó kú tẹ̀ lóhùn nínú àwọn ará ilé òun subhanallah eléyìí ní tó ń pa Fatima lẹ́rìn Allahu akbar Fatima náà tún ṣaláìsí lẹ́yìn ikú anabi sallallahu alaihi wasallam pẹ̀lú oṣù mẹ́fà báyìí ni gbogbo àwọn ọmọ anabi sallallahu alaihi wasallam ṣaláìsí tí ó kọ́ ẹnìkan àfàwọn ọmọ Al-Hasan àti Al-Hussein àfọmọtá àwọn náà bí lónìí a sọ pé àwọn ará ilé anabi sallallahu alaihi wasallam wọ́n sì ń bẹ àbí wọ́n sí wọ́n ń bẹ ìyẹn ni pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lágbọ́n Fatima torí ọmọ tó ma wa bìnrin bí ọmọ wa ni àbí èso ọmọ wa ni ká haku lórí wa o tẹ́ẹ̀mọ̀ òkú ọmọ ọlọ́mọ nù o. tọ́ anabi sallallahu alayhi wa sallam ó bímọ ó bí ọkùnrin ó bí obìnrin ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bì sọmọkùnrin lọ́pọ̀ jù ní nínú àwọn ọmọ tí Khadija bí fún àbọ̀mọbìnrin naam sẹ́nu tí yín máa dùn táwọn ọmọbìnrin bá ń pọ̀ ẹbìrì ayé léèrè bẹ́ẹ̀ mà á kọ́nà tí o ti bí magán mà tó ti ń kọ àwọn àjẹ́ndà kan lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ rí i pé láyé sìn táwọn bá ti ń bí ọmọbìnrin ọkọ wọn mọ̀ bàjẹ́ ni bí ìgbà tí wọ́n lọ dà wọ́n nù bí ìgbà tí wọ́n lù wọ́n nìkan lórí kí wọ́n kú dànù subhanallah ẹ̀bùn ọlọ́run mà ní ẹlòmíín wá tí ò rí ọlọ́run sì ṣàánú tiẹ̀ torí ẹ mẹwo ni ọsànù inú àwọn ọmọ láyé àti lẹ́yìn ikú yín kọlọnsá ti bá wọ àwọn ọmọ wa kó sì wọn lọmọ alálùbáríkà bákan náà ó fi hàn ikú Ànábì sallallahu alayhi wa sallam ó ti ń gbélé Khadija kó tó fẹ́ Khadija ó ti ń gbélé Khadija kó tó fẹ́ Khadija àmọ́ kò máa gbé bẹ́ẹ̀ nígbé ọ̀rẹ́ sọ̀rẹ́ o boyfriend girlfriend rárá o Khadija fún lẹ́gbẹ́ láì jẹ́ pé nǹkan kan dà wọ́n pọ̀ lára alẹ́ Khadija ni wọ́n ti yọ bí tá ànábì ń gbé lẹ́nu ìgbà tí Khadija máa ànábì sallallahu alaihi wasallam tí ń bá a ṣe business ó túmọ̀ sí pé kò sí ní tó burú nínú kóbìnrin ó fún ní lẹ́gbẹ́ kò sí ní tó burú ń bẹ àmọ́ láàrin ká gbélé bàbá wa àti ká máa gbélé obìnrin kan èwo lẹ́yìn fẹ́ ọ̀dà láàrin ilé bàbá wa àti ilé wa èwo ló wù yín ilé wa ni so ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ń gbélé Khadija anabi wa sallallahu alaihi wasallam ìgbà tó wá fẹ́ Khadija inú ilé Khadija náà ló wà tó fi fẹ́ Khadija inú ilé Khadija náà lọ́wọ́ àti òfin fẹ́ Khadija ó túmọ̀ sí pé tí èèyàn bá ń wá nǹkan èèyàn máa ń sẹ́ẹ̀tì páńpẹ́ fún mi ó ti sẹ́ẹ̀tì trap fún anabi sallallahu alaihi wasallam ẹ̀fọn lẹ́gbẹ́ gbogbo ẹni tẹ́ máa ti ṣe dáadáa sí ọgbà tìyín náà tọ́ nítorí di eléyìí inú ilé rẹ̀ náà lọ́wọ́ tó ti fẹ́ Khadija ibẹ̀ náà ni Khadija ti bí gbogbo àwọn ọmọ tó bí fún anabi Muhammad sallallahu alayhi wa sallam inú léyìí náà ni Khadija wà tó kú sí radiyallahu anha tán sílẹ̀ àná anabi ń gbé ní ìsìn àbílẹ̀ ìyàwó naam ìwọ wà nílé àná
ilé bàbá ìyàwó, ilé ẹ̀gbọ́n ìyàwó, ilé àbúrò ìyàwó. Nínú ká gbélé ìyàwó àti ká gbélé àná, èwo ló dáa jù? Ẹ sọ̀rọ̀. Ilé ìyàwó, yes. Ẹ̀rí pé Yorùbá kan sọ pé aláìlérò tí lọ ilé àná lọ rè kú sí. Sóyè wa wọ́n ní nínú wọ́n ti pè tíyàrá àtàwọn Yorùbá gbígbọ́ wọn asán lásán gbọ́ wọn. Wọ́n ní tó máa ń gbélé àná rẹ̀ tó wá kú sílé àná, ò ní gbókù rẹ̀ jáde gbẹnu ọ̀nà. Níbo wọ́n gbégbà ojú fèrèsé torí kọ́ mọ́ bàa dàkú fà. Nínú gbàgbọ́ àwọn Yorùbá nù. Kí ló gbé wọn náà lọ lé àná tó ń gbélé àná? Rọ́bìṣì ni ìgbàgbọ́ yẹn o, kò ní túmọ̀ o. Ojúlẹ̀kùn ó gbé ọgbà àwọn tí wọ́n bá kú kókó o, ọjọ́ kú kálukú bá ti pé yóò kú ni o. So nítorí délé nígbà tó bá rí lémi tó ní gbélé bàbá ìyàwó rẹ ni. Bọ̀ tó túmọ̀ sí pé èèyàn bú ni wọn náà. Wọ́n máa gbélé bàbá ìyàwó, ó tún máa bọ́ máa sùn lé bàbá rẹ̀. Tẹ́lẹ̀ túmọ̀ sí pé èyí tó dáa ìdíkọ̀ lọ háyà lé. Kéèyàn lọ háyà lé. Ọ̀hán nílùú tá à ń gbé ni. Ilé wọn lẹ́kọ̀ọ́, Èkó là ń gbé. Fèkó lẹ́jàrí kọ́ máa kó bọ̀ wá sájílẹ̀ tẹ́ ń bí. Àyè wà bí ọ̀sáyè. Adúpẹ́ fọlọ́. Nítorí di eléyìí báyìí kò wá túmọ̀ sí pé ńgbà tó ń bá ń gbélé ìyàwó rẹ o kò wá sọ lé ìyàwó dilé rẹ o gẹ́gẹ́ bí àṣà àwọn olè wọ́n máa gbélé ìyàwó lọ́kọ́lé o òun wá ń gbélé ìyàwó yóò wá sọ fún ìyàwó yìí pé tó bá fẹ́ kí n máa bọ́ fi tìfẹ́tìfẹ́ gbélé ọkọ̀ kọ́lé wá sára lé tẹ̀mọ̀ kó lè nù. Ilé ọkọ ọjẹ ilé ọmọlù nílé ọkọ lápèjú ilé àwọn ìyàwó jẹ ilé eléwúrẹ́ àbí òye wa so ọkọ ilé ọmọlù ló ti wá ìyàwó ńkọ́ ilé eléwúrẹ́ ọkọ wa ni wàá kọ sára lé pé ilé ọmọlù tù ó lè nu àbí èso lè ó lè nu o bọ́ọ̀ bá fẹ́ gbélé ọkọ kọ ya lọ háyà ilé ìyàwó lọ háyà lé ìyàwó ọmọ wa bọ́ mbẹ́ àmọ́ pé yọ wá kó kọ létí sára lé rẹ̀ ó lè nu ńgbọ̀ bá wá di pé ìyàwó kú ọ wá jogún lé òun lé torí ẹ̀ eléyìí ń jẹba tọ́wọ́ yẹ kí ìyàwó kọ́lé kíyàwó wa sọ fọ́kọ pé ẹja kó lọ sílé tó ń kọ́ kọ́kọ́ wa rán rí kóun ní kó lọ lé obìnrin tó sọ́tọ̀ kọ́tọ́ pẹ̀lú tá a gbọ́ nìsín kọ́tọ́ ọlọ́mọsí wa sakọ́jìyà tó àtọ́lọ́ ti sànù rẹ tíyàwó rẹ ti kọ́lé ẹnu kí wọn náà kó lọ ọbẹ̀ ni àbí òye wa àmọ́ tó bá sọ pé baba landlord má dáhùn adáhùn wọn mọ pé ọkọ ìyá landlord àmọ́ bàbá landlord rárá o tó bá ti pé ọkọ ìyá landlord náà àmọ́ bàbá landlord ọkọ dákẹ́ ni so nítorí pé kìí ṣe wọn ló ní ilé ọlọmọṣẹ wa ló lè. anabi sallallahu alayhi wa sallam ok tẹnikẹ́ bá sọ pé ẹ ṣe bá anabi gbélé Khadija nígbà tí o ti sí Islam islam ti dé kí Khadija ó tó kú abẹ́ gẹ́tì ẹ̀ islam ti dé kí Khadija ó tó kú anabi ò tiẹ̀ yé gbélé yẹn títí ibẹ̀ ló wà tó fi lọ ṣe hijira inú rẹ̀ ló ti jáde tó fi ṣe hijira lọ sí Madina àbí òye wa torí de eléyìí ó túmọ̀ sí pé kò tako islam kò gbélé ìyàwó rẹ̀ àmọ́ tako islam kò jílé ìyàwó rẹ̀ kò jí gbà tọ́. lódodo gbogbo àwọn kẹta sọ yìí o àwọn àdìsí tó mú àwọn fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tàdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ mú wa. a rí nínú àdìsí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tí Bukhari àti Muslim gbé jáde nítorí fi hàn wá pé anabi fẹ́ Khadija àti pé Khadija ìyàwó ní fún anabi sallallahu alayhi wa sallam. a sì tún rí nínú àwọn àdìsí
nítorí fi hàn wá gẹ́gẹ́ bí Khadija ó ti ṣe jẹ́ pé kìí ṣe ìyàwó lásán. Khadija kìí ṣe ìyàwó lásán. ó ṣẹlẹ̀ pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tí Aisha gbà wá eléyìí tí Bukhari àti Muslim gbé jáde ṣáájú kí Islam ò tó dé Ànábì máa ń jáde lọ sínú kòtò tó wà lára àpáta Hira yóò lọ jókòó níbẹ̀ yóò máa ronú nípa àwọn ẹ̀dá Ọlọ́run tó lọ́n dá fún iye àwọn òru kan ó sì máa ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo oṣù Ramadan. tó bá ti jókòó iye ọjọ́ tó fẹ́ jókòó nínú kòtò yìí yóò padà wá sílé lọ́dọ̀ ìyàwó rẹ̀ yóò sì ti gbóúnjẹ lọ látọ̀dọ̀ Khadija kó tó lọ. nígbà tó bá darí yóò tún darí sọ́dọ̀ Khadija tani Khadija kìí ṣe ìyàwó rẹ̀ ní lọ ní bọ̀ tí ń darí sọ́dọ̀ rẹ̀. báyìí Ànábì òye ṣe báyìí títí tí òdodo fi wá bá a nígbà tó wà nínú kòtò yìí. màlẹ́kà kan wá bá a màlẹ́kà yìí sọ fún pé Iqra máa kà. Ànábì dá lóhùn pé má ana bi qari èmi ìsẹ́ni tó mọ̀ nǹkan kà. báyìí ó ní fa akhadhani fa ghattani hatta balagha minni al-jahd ó ní màlẹ́kà yìí bá rà mí mú ẹni náà bá rà mí mú ló bá fún mi má ara rẹ̀ ní funfun kitikiti tó ṣe pé mo fẹ́ bọ́n lẹ́yìn náà lọ sọ mí sílẹ̀ ó tún sọ fún mi pé Iqra mo tún dá lóhùn pé má ana bi qari èmi ò mọ̀ nǹkan kan kà màlẹ́kà yìí tún rà mí mú ó tún fún mi mára débi pé mo fẹ́ bọ́n ó tún sọ bẹ́ẹ̀ lẹ́kẹta èmi náà tún dáhùn bíi ti ṣáájú òun náà tún fún mi mára mo tún fẹ́ bọ́n ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ sọ fún mi pé Iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min alaq Iqra wa rabbukal akram alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam. eléyìí jẹ́ àwọn àyà márùn àkọ́kọ́ tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ̀kalẹ̀ nínú al-Qur'an a sì mọ̀ pé àwọn àyà márùn yìí ń bẹ nínú suratu al-Alaq. gbígbọ́ tá ànábì gbọ́ ntí màlẹ́kà sọ fún yìí báyìí ànábì sáré sọ̀kalẹ̀ ó sáré jánàjánà lẹ́ni tẹ́rù ń bà ó sáré padà sílé. fadakhala ala Khadijata binti Khuwaylid ànábì wọlé lọ bá Khadija ọmọ Khuwaylid ìyàwó rẹ̀ ó jáde lọ bá Khadija ọmọ Khuwaylid ìyàwó rẹ̀ radiyallahu anha. ẹ ṣàkíyèsí o láti ìgbà tí wọ́n ti bí Khadija títí tí Khadija fi láwọn ọkọ tó ní títí tí Khadija fi jáde láyé orúkọ rẹ̀ ò yí padà Khadija bintu Khuwaylid Khadija ọmọ Khuwaylid. bẹ́ẹ̀ náà ló yẹ káwọn obìnrin tiwa náà ṣàkíyèsí títí tẹ́ ìfìfà yé lẹ̀ ó kọ bàbá yín náà lẹ́ẹ̀ máa jẹ́ ó kọ yín ò gbọ́dọ̀ yí padà nítorí pé ẹ wọlé ọkọ ó kọ yín ò gbọ́dọ̀ yí padà nítorí pé ẹ lọ lé ọkọ. Ànábì wa sọ fún Khadija pé zammiluni 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 ẹ dá sọ́bù mi fazammalu wọ́n sì dá sọ́bù hatta dhahaba anhu ar-raw títí ìbẹ̀rù tó fi kó lára Ànábì sallallahu alayhi wa sallam. tó túmọ̀ sí pé ìyàwó rere ni Khadija. ìgbà tá Ànábì padà sílé ọba ńlé síbẹ̀ làwọn ìyàwó tiwa náà títa bá padà sílé láti fi ṣe à ń bá àwọn ìyàwó wa lé àbí bàbá ti lọ lọ́tọ̀ ìyá náà lọ lọ́tọ̀ ńgbà Ọlọ́run bá kọ́ kí ìyọ́ darí dé ni ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àdánwò ti bá wọn lé wọn báyìí tó ṣe pé bàbá ọmọ ìgbà tí ìyàwó padà dé ìyàwó yóò máa bẹ́ káyé ni àbẹ́kátù kò ní í jókòó lé ọkọ́njọ́ kan gbogbo orú àwọn àdánwò burúkú yìí ńgbà tá Ànábì padà délé ẹ̀rù ló lé Ànábì wálé Ànábì báyàwó lé kápẹ́ kankan lé wọ́ bọ̀ láti ta ọ̀ báyàwó lé ìbànújẹ́ ò di púpọ̀ àbí ò ní di púpọ̀ yóò di púpọ̀ torí pé òfìfo nílé rẹ òòrè yàn fi bẹ òfìfo nílé rẹ òòrè yàn fi bẹ torí ẹ̀ tó bá ti fẹ́ yàwó kọ́ ọmọ bí wọ́n léèrè so ṣe ìyàwó ni àbí ọmọ jata so ṣe ìyàwó ni àbọ̀ ọmọ jata ìjọba pé yóò ṣe ìyàwó náà ló yẹ kó devote ara rẹ fún láti fẹ́. wọ́n bá Khadija lé Ànábì wa sọ pé ẹ dá sọ́bù mi ẹ dá sọ́bù mi fazammalu Khadija ọba àsìkò jẹ́ torí fáwọn yẹn lè tààkì kíákíá ní Khadija dá sọ́bù síbẹ̀ làwọn obìnrin ti sin rí nígbà tó bá sọ fún yàrá pé bá ń gbómi kaná òtútù mu pé omi kíni ọjọ́ lọ yí mi tútù òdùkọ orí ìdá orí èmi ò lómi kan gbé kaná fẹ́ nìkan sòtẹ́ àmọ́ káwọn àdánwò obìnrin ni ẹ́ aha Khadija kò tiẹ̀ ronú wípé sẹ́kùn wọn da sọ bọ́ kíákíá ọlọ́gbà sọ wa lọ́dàbọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà sọ́bù títí ìbẹ̀rù yìí fi lọ Khadija sì jókòó tì yàtọ̀ sí ìwọ lọ́mọ tó ṣe ọ́ èmi ń lọ ṣe tí mò ń ṣe ó ń lè jẹ́ kí omi òru paná ó
àbí òye Khadija jókòó tì anabi wa sọ fún Khadija ó fún ní ìròntọ́ ṣẹlẹ̀ anabi wa ni khashitu ala nafsi ẹ̀rù bà mí fẹ́mi ara mi ẹ̀rù kú bà mí oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ mbẹ àwọn kan sọ pé ẹ̀rù kórìí mi ọmọ dàrú bà mí a'udhu billah torí al-Hafiz ibn Hajar ó lè tọ́ lágbára jù ni pé ẹ̀rù bà mí kíkú ọmọ pa mí ẹ̀rù kú bà mí fún tó ṣẹlẹ̀ torí pé tí ẹ bá rí ibi tí Ànábì sallallahu alaihi wasallam ń jókòó sí yẹn tí màlẹ́kà ti wá bá tí ì bá sì sọ lọ pẹ̀lú ẹ̀rù tó bá Ànábì pẹ̀lú pé ẹnìkan yọ sóun bẹ́ẹ̀ tí ó sì expect pé ẹnìkan yọ sóun bẹ́ẹ̀ tí ì bá sí Ọlọ́run tó sọ Ànábì wàláhì ó tó ní téèyàn ó ṣubú tí ó kú dànù kódà tí wọn gan bá rí yóò máa yọ lẹ́nu ọ̀nà owó gan la Ànábì ń gbà gun òkè yìí torí pé òkúta ragadi ni tára rẹ̀ sì dàbí ìgbà tí ń dán ìgbà tó tún dókè ó tún dàbí ìgbà tán gẹ fìlà gọbì ṣùgbọ́n lèyẹn sì wá ń gun bẹ̀ tí fi rọ̀ lọ́rùn ókè ìbẹ̀rù wa mú yàn èyàn fẹ́ fi kanjú sọ̀kalẹ̀ sẹ́mi pàánù ọlọ́ọ̀ni wàláì tí ó bá ṣàánú ọlọ́ọ̀ni ó tó ń tí èèyàn yọ tí ó ṣubú dànù tí ó kú dànù torí ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá sọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rù bà mí o ẹ̀rù bà mí faqalat Khadija wa dáhùn àwọn ìyàwó rere nìyẹn o àwọn ìyàwó rere nìyẹn kọ́lọ́ ń sọ àwọn ìyàwó wa ní ìyàwó rere ìgbà tí Khadija dáhùn ó ní kalla wallahi la yukhzika Allahu abada kalla kò ní ṣẹlẹ̀ láíláí kò ní ṣẹlẹ̀ láíláí wípé ẹ̀rù bà mí ẹ̀rù parun bà mí Khadija ní rárá àwọn ìyàwó rere nù o ẹ̀ka àwọn obìnrin ayé sìn oyún lè dáhùn ẹni ọba fẹ́ kú ó kú ẹni ọba fẹ́ kú ó kú kọ́sàmọ́ ti kó tiẹ̀ rẹ lómi ṣùgbọ́n dáhùn ní rárá wallahi mo tún fọlọ́ ń búra eléyìí túmọ̀ sí pé kí Islam ó tó dé wọ́n ti ma Allah kí Islam ó tó dé ni wọ́n ti ma Allah síbẹ̀ mọ̀ pé bàbá ànábì wọ́n bí ó sì kú kí Islam ó tó dé kí lórúkọ rẹ̀ Abdullah a sì ti mà ikú àwọn ará jahiliya tí ń jẹ́ Abdullah wọ́n pọ̀ gidigidi Abubakar radiyallahu anhu kí lórúkọ rẹ̀ Abdullah ibn Uthman tó ti gbáyé jahiliya wọn bí Abdullah wọn sọ a sì rí ọ̀kan nínú akéwì wọn látàyè jahiliya tí ń kéwì báyìí pé billata wal uzza wa man dana dinaha wa billahi inna allaha minhunna akbar olóńfòta òòṣà látà òun fi búra òòṣà uzza òun fi búra àwọn ẹni tí wọ́n tún bọ àwọn òòṣà yóò fi wọ́n búra òun tún wọ́n fọlọ́n búra torí pọ́lọ́ ń tóbi ju gbogbo wọn lọ wa billahi òun tún fi allahu búra inna allaha minhunna akbar torí pé allahu tóbi ju gbogbo wọn lọ torí rẹ̀ Khadija ó ń fi Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa búra lórí nǹkan tí ń sọ àwọn ìyàwó gidi nìyẹn o àwọn ìyàwó gidi nìyẹn Islam ti dé ó ti pẹ́ àwa náà sì ti wà nínú Islam ó ti tójọ́ mẹ́ta ẹni tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí láyè sí tó sáré lọ báyàwó rẹ̀ lé ntọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ ní pé òsàkókò ní jẹ́ orí bàbá mi ò ní jẹ́ àwọn aláàlálẹ̀ yóò ní gbà ẹgbọ́ sọkúsọ ńgbà tó ṣe pé ìṣekèfèrí làwọn fi ń sayọ òsàkókò ní jẹ́ òsàkókò tó kún fọ́ dànù tí wọ́n fi dí títì orí bàbá rẹ̀ ò ní jẹ́ bàbá tó ti kú ńgbà tó wà láyé kí lórí rẹ̀ rí ṣe fún ọ aláàlálẹ̀ yìí ń bọ̀ làwọn wà bó wọ́n ń gbé tí wọ́n ṣe fóònù mú nọ́mbà wọn wá irọ́ lásán torí rẹ̀ la yukhzika Allahu abada Ọlọ́run ní dójú tì ọ́ láéláé nínú rìwáyà kan la yuhzinuka Allahu abada Ọlọ́run ọba ò ní bọ́ ọlọ́kàn jẹ́ láéláé àti dójú tì àti bani lọ́kàn jẹ́ kò ní ṣẹlẹ̀ sí ọ láéláé àwọn ìyàwó rere nìyẹn o wàláhi tàláhi àwọn gbólóńtọ́ wọ́n níyenu fẹ́ni tó bá mọ iyì rẹ̀ Ọlọ́run ò ní dójú tì ọ́ láéláé Ọlọ́run ò ní bọ́ ọlọ́kàn jẹ́ láéláé bẹ́ẹ̀ ni ìyàwó ànábì sọ fún ànábì sallallahu alayhi wa sallam yàtọ̀ sí wọ ẹgbẹ́tẹ́ bá ti jọ jà pẹ̀lú ọkọ báyìí olórí ibú rẹ̀ ni ó ti di olórí ibú
ńgbà tẹ́ ẹ bá wá jà dàlín ẹ wá ti wá jà olórí ibú abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ mùnáfìkánù wọn náà máa fura o kó ló ti jẹ́ dàlín láàárọ̀ tó do lórí ibú rọ̀lẹ́ tó bá ti fẹ́ fọkàn wọn náà gbá sọ̀rọ̀ pé kọ́ńbì pé lórí ibú rẹ̀ lọ́ fẹ́ fọ́ ọ̀bọ lórí ibú ni wọn náà mọ̀rọ̀kọ́ so gbàgbé kó lórí ibú rẹ̀ so ìwọ tí èso lórí ibú kí lọ́ fẹ́ fọ́ kó lórí ibú sí wọn náà lórí ibú rẹ̀ ọ̀dọ̀ lórí ibú nìyẹn o torí ọjà bó ṣe jẹ́ torí tọkùnrin bá nífura àwọn ìyàwó wọn gbọ́n dáadáa bíkọ́ sọ pé kí ni ọ̀tọ̀ ọlọ́ọ̀ níyí ṣe sùúrù wọ́n àtúnjọ méjì mẹ́ta kan wọ́n rẹ́rìn bọ̀ akami ọkọ rẹ bá ọ̀tọ̀ ọlọ́ọ̀ àbá ọmọ tó sọ ń jò ní ọ̀tọ̀ ọlọ́ọ̀ mà ló ń bá sọ̀rọ̀ ẹ dákun ẹ̀yin gbàgbé ọ̀rọ̀ ọlọ́ọ̀ mẹ́jẹ̀ ń gbàgbé torí pé obìnrin àwọn tí wọ́n pọlọ tí wọ́n báyìí àwọn ìgbà tí wọ́n sọ̀rọ̀ nìkan wọ́n mọ̀ pé àwọn sọ̀rọ̀ wọ́n fẹ́ yóò rò pé ẹ̀yin náà ti gbàgbé kí ni ọlọ́mọdé ẹni tó yàgbẹ́ ló lè gbàgbé ṣùgbọ́n ẹni tó kó ńkọ́ kò ní gbàgbé láéláé torí ẹ̀ kọ́ sọ ẹnu rẹ̀ kọ́ sọnù sọ̀rọ̀ torí rẹ̀ Khadija àwọn ọ̀rọ̀ rere ló ń tẹnu rẹ̀ jáde ó ní Ọlọ́run ọba kò ní bọ́ ọlọ́kàn jẹ́ láéláé Ọlọ́run ní dójútì ọ láéláé kí ló dé ẹgbọ́ àwọn nǹkan tí Khadija tọ́ka kalẹ̀ kò tí ì sí islam o islam náà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni o ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tí ń tẹnu rẹ̀ jáde ó ní innaka latasilu rahim ìdí tí Ọlọ́run ọba òfin ní bọ́ ọlọ́kàn jẹ́ láéláé tójú òsì ní tí ọ láéláé ó ní pé ìwọ máa sokùn ẹbí pọ̀ gbogbo ẹni tí bá sì ń sokùn ẹbí pọ̀ ńkọ́ Ọlọ́run ní bà lọ́kàn jẹ́ láéláé àti lásán kọ́ ni ìbànújẹ́ ló torí tí ẹ kó dònú gbèsè ayé rẹ̀ ìwọ tó ń jákun ẹbí ẹni tí ń jákun ẹbí kò ní láyọ̀ ẹni tí ń jákun ẹbí kò ní rí ọ̀nà rere láyé yìí torí ẹ ọjà tètè lọ sókun ẹbí pọ̀ báyìí èyí tó ọjà náà ti tó wa tahmilul kal ìwọ sì jẹ́ ẹni tó ṣe pé ọmọ sọlùgbọ̀wọ́ fẹ́ni tí ò lè dọ́rọ̀ ara rẹ̀ gbé ànábì òní rẹ́ nìkan tó yẹ pé kò lè dọ́rọ̀ ara rẹ̀ gbé àfi kó sọlùgbọ̀wọ́ fún sallallahu alayhi wa sallam eléyìí náà ń bẹnu sábàbí tọ́lọ́run fi ní dójú tì ọ́ wa tuksibul ma'dum èyí sì fa láì ní sílẹ̀ láì jẹ́ kó fún nínú tọ́lọ́run fún eléyìí náà ń bẹnu sábàbí tójú òfin ní tì ọ́ tọ́lọ́run ní bọ́ ọlọ́kàn jẹ́ wa tuqri ad-dayf ó sì máa sàpọ́nlé àlejò eléyìí náà ń bẹnu sábàbí wa tu'inu ala nawa'ibil haqq ó sì máa ń ran àwọn èèyàn lọ́wọ́ lórí gbogbo tó bá dé báwọn èèyàn ní ìpájú ní ìṣòro ọmọ ràn wọn lọ eléyìí kó gbogbo tó ti síwájú ó kó jọ báyìí ni Khadija sọ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ẹ̀yin màmá ẹ̀yin àǹtí ẹ̀yin àbúrò lóbìnrin ẹ̀yin ọmọ lóbìnrin ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ẹ̀yin náà jẹ́ ni tí ó lọ́rọ̀ tí ọ̀rọ̀ tútù lẹ́nu ọ̀rọ̀ pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó dáa ahọ́n lílẹ̀ ẹnikẹ́ni máa fi bọ́kọ yín sọ̀rọ̀ ọkọ tóbi ju ntẹ̀yìn lè máa ṣe gángan sí lọ ọkọ tóbi ju ẹni tí wọ́n máa gbé lẹ́nu sọ̀n lọ ọ̀rọ̀ tó dùn ní kọ́kọ́ máa gbọ́ lẹ́nu yín kódà kápọ́ bá yín lọ́kàn jẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tó dùn ní kẹ́yìn ó máa sọ torí pé lẹ́yìn ní ó jẹ́ ká ẹ pẹ́ ńlẹ̀ ọkọ ní ó sì jẹ́ káwọn ọmọ yín ọlá àlùbáríkà ìdí ni pé tí obìnrin bá ń bọ ọkọ lọ́kàn jẹ́ ọkọ ò ní mọ̀gbà tí wọ́n máa sí ọ̀rọ̀ sọ fún tí ó tún máa ṣépè fún kódà ò lè ṣépè fáwọn ọmọ gan láìmọ̀ torí délé ọ̀dọ̀ wọ wa o ọ̀rọ̀ tó dáa torí obìnrin ọlọ́lé ọkọ láti lọ bímọ lásán o obìnrin ọlọ́lé ọkọ láti lọ bímọ lásán obìnrin lọ sílé ọkọ ó ṣífìtì kó lè bàbá tiẹ̀ ọlọ́lé tiẹ̀ ni gbogbo òṣòro tí ń bá wá ń ṣẹlẹ̀ nílé tiẹ̀ tó wà yẹn ìwọ náà gbọ́dọ̀ jẹ́ a woman of wisdom ẹni tí ọgbọ́n kún orí tiẹ̀ náà tó máa tà fọ́kọ nínú ọgbọ́n rẹ̀ tó máa tu ọkọ nínú tó máa mú sọ̀rọ̀ kó fún tó máa bọ́kọ sọ̀rọ̀ kẹ́tọ́ ló tún máa tún ọ̀wọ́ pé
sóbìnrin tí wọ́n fẹ́ náà ló sì ní làákàyè tó báyìí Allahu akbar. yàtọ̀ sí kọjá pé tó bá ti fẹ́ dá sọ̀rọ̀ sá dákẹ́dákẹ́dákẹ́ ń tẹ yóò tún fọ́fìtì gbogbo nǹkan. ọlọ́mọ fi rẹ́sà náà fà wá. obìnrin gbọ́dọ̀ ní èrò tó jinlẹ̀ wọ́n ń rí gbogbo orú èrò tó jinlẹ̀ yìí lára gbígbọ́ rẹ́kọ́ọ̀dù wọ́n ń rí lára sísòfófó ká wọ́n ń rí lára ọ̀rẹ́kọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ olórí ibú tí wọ́n ti ta tí wọ́n ń wá tẹni táwọn ọba tiẹ̀ náà jẹ wọ́n ń ríru gbogbo ọgbọ́n yìí lọ́dọ̀ ọ̀rù wọn níṣẹ́ ni wọ́n máa rí ndì ká kẹ́kọ̀ọ́ torí pé ìyẹn kẹ́kọ̀ọ́ kó tún gọ̀ wọ́n máa rí ndì ká kàwé nítorí pé tó bá mọ̀wé kà wàá rí i pé ọgbọ́n tí ó wà lórí rẹ yóò ti pọ̀ ju ọjọ́ orí rẹ lọ láì níye kìí ṣe pé ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ọgbọ́n ọlọ́gbọ́n tó ń kà njojúmọ́ ọgbọ́n ọlọ́gbọ́n tó ń kà nípa rẹ̀ njojúmọ́ ni wọ́n máa fi sọgbọ́n torí Ọlọ́run má fún wa ń dẹ́pẹ̀ fẹ́ lóbìnrin àwọn dẹ́pẹ̀ olè tó ṣe pé báyà ìwọ rí kọ́kàwé ló fi fẹ́ ọmọ kí ló ṣe fẹ́ ó ti wá lọ́kọ ó ti wá wò pé òun ti débi tó ń lọ́ńtò kí ìwé ọ̀fọ̀ múra rẹ̀ wọ́n tíra kí wọ́n fọ́ múra wọn kò sí ní tó ń fẹ́ fi ṣe má àwọn dẹ̀pẹ̀bìnrin nìyẹn ọlọ́mọ fi ṣàdánwò fún wa. ẹ kí obìnrin káwọn náà mójútó ìmà nítorí pé ìmà ó máa ń sọ ní dẹni gíga àìmà ó máa ń sọ ní dẹni yẹpẹrẹ. ẹ rí i pé gbogbo ètò ẹ̀ máa ń kà láyé kẹ́ ẹ tó kà tán ọlọ́lọ́mọ yẹ ọgbọ́n tẹ́ mú jáde ọlọ́lọ́mọ yẹ òye tí ó kún òye yín níjọ́ tí ó bá nídìí pé kẹ́yìn náà contribute sọ̀rọ̀ ẹni mọ ibi tọ́gbọ́n yẹn ti ń wá ẹni mọ ibi tó yẹ yẹn ti ń wá yàtọ̀ sáwọn obìnrin tó yẹ pé àwọn ò nígbà sẹ́jú èébú lọ èébú ni lóríṣiríṣi wákà fújì nítawọn ń bá kánú ó lè gbọ́ngbọ́n kan ó lè gbọ́ngbọ́n kan irú rẹ̀ ò lè bọ́kọ dámọ̀ràn àyàfi tọkọ rẹ̀ náà bá jẹ́dẹ́ pẹ̀bí rẹ̀ torí de eléyìí báyìí Khadija ó sọ gbogbo ọ̀rọ̀ yìí ó wá tún ní ọ̀yá yà lọ subhanallah wọ́n tún fi iṣẹ́ kún ọ̀rọ̀ wọ́n fi iṣẹ́ wọ́n fi kún ọ̀rọ̀ ló ṣe jẹ́ pé ìdí tá a fi ní afẹ́ sọ̀rọ̀ nípa Khadija ni torí nínú ẹ̀kọ́ tá à ń kọ́ lọ nínú tírà Zad al-Ma'ad ibẹ̀ láti dé orí ọ̀rọ̀ yìí tí Ibn al-Qayyim tó ń analyze ẹ̀ tàbí ó yẹ ká sọ̀rọ̀ nípa Khadija dájúdájú tá a bá wá sọ nípa rẹ̀ á lè pé ìwọ rẹ̀ lórí wa à ń kàn sọ ká lè bá a mọ bí ìwọ rẹ̀ ti ṣe tó lórí wa ká lè bá a gbìyànjú láti máa ṣe ni. Khadija ó tún ní kánábí ọ̀sùn ó di ríẹ́ríẹ́ ó di lé Waraqa ibn Nawfal Waraqa yìí ọjọ́ ma ọ̀nkù Khadija ọmọ ọ̀nkù Khadija ọmọ ìyá bàbá rẹ̀ ní bàbá rẹ̀ wọ́n gbéra ó di lé Waraqa sọ̀rọ̀ pé wọ́n tiẹ̀ ìwọ́n tiẹ̀ ńgbà tọkọ rẹ̀ níṣòro ebi lé babaláwo ló gbé lọ ilé babaláwo ló gbé lọ wọ́n ní babaláwo náà ń jẹ́ kábíyèsí ẹlẹ́dà ẹgbọ́rọ̀ èèyàn fa wọ́n ní jẹ́ kábíyèsí ẹlẹ́dà gbogbo wọn mọ aparagadi wájú rẹ̀ wọ́n mọ yí wájú rẹ̀ wọ́n mọ yí wájú rẹ̀ bí gbàtàkàrà ń yí inú agbádá wọ́n mọ akẹ́ kábíyèsí ẹlẹ́dà ó kábíyèsí ẹlẹ́dà ó kábíyèsí ẹlẹ́dà wọ́n mọ afọmi burúkú kan sí wọn lórí wọ́n mọ afọmi burúkú kan sí wọn lórí wọ́n ní Ìkòyí ń bẹ lọ́wọ́ o ẹ̀yin ará Ìkòyí ẹ múra o kẹ lera nù kó ń lu yín o ọjọ́ bó ṣe jẹ́ o àwa wí o torí ń gbà tá a gbọ́ àwí ọlọ́wọ́ bí wàá lè rìn jọ gbẹ̀ndà al-qiyama ẹ̀yin tẹ́ wàá lágbára rẹ̀ lé o wọ́n láwọn èèyàn lọ ṣe wèrè ń bẹ̀ yẹn kọ́lọ́ sànù wa ìyàwó bá gbọ́kọ̀ ó dibẹ̀ kọ́lọ́ mọ́sàwá náà ń dùndú ìṣẹ̀lẹ̀ kan sí ọ́tà ìṣí ọ́ wá di dùndú mọ́bìnrin lọ wọ́n á ń gbé ọ ká wọ́n ní tí nǹkan bá ṣe yẹn yọ jáde sọ̀rọ̀ rẹ̀ ni ẹgbọ́rọ̀ jáde sọ̀rọ̀ rẹ̀ sẹ́mi kútì ò bá ní jáde sọ̀rọ̀ rẹ̀ wọ́n lọ lé ológun àwọn ọ̀gbọ́lọ̀ngbọ́ rárá wọn ọ̀gbọ́lọ̀ngbọ́ rárá èyí tó lọ́ngbọ́lọ́ngbọ́ gan tí wọ́n fi ń joyè rọ́ mọ́sálásí tọ́lọ̀ ọ̀bẹ wọn kò fi joyè tẹ́lẹ̀ náà ẹ̀rí pé tí nǹkan bá ti ṣe báyìí ní ìsìn ńlọlé babaláwo ni owó táwọn náà fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ wọ́n fi ń joyè oyè tọ́lọ̀ ní kó fẹ́ nìkan jẹ tí wọ́n bá máa joyè nínú Islam ṣe báwọn Abubakar ọba ti jẹ gbogbo ẹ̀ tán àwọn Umar abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so àmọ́ sọ pé idha urifa as-sababu batala al-ajab nígbà tá a ti máa ń tọ́ba tá a fi fira wọn joyè àbúrò máa yánu
ṣé bó wọn fẹ́ gbà lọ́dọ̀ wọn àbí èso owó náà ni irọ́ lásán. tọ́ ẹnìkan á ní ẹ dákun bí tẹ́ dé yẹn ẹ̀dùn Wárákọ̀ tí Khadija mú anabi lọ́ba òun náà babaláwo ni pé ibẹ̀ làwọn gọ sí àwọn àfọ̀nyẹ̀ ń wò wọ́n níbi táwọn náà gọ sínú ọlọ́run sí ẹ kí ó débẹ̀ lónìí wọ́n nítorí pé Wárákọ̀ yẹn ẹ máa bá ń so wọ́n nígbà tó dọ́dọ̀ Wárákọ̀ ṣebí Wárákọ̀ ọlọ́sọ̀fà anabi sallallahu alaihi wasallam pé àwọn aráàlú rẹ̀ ó lé ọkọ̀ lù rẹ̀ ńjọ́ kan ṣé bó bá wo sẹ́nu ìbáwọn náà ń wo sẹ́ni ẹgbọ́ sọkúsọ ẹgbọ́ wíkúwì tíra ò lọ́wọ́ wò tíra ìsábì wo ló lò nọ́mbà wo wọn kọ tí wọn fi mú rìsọ́ọ̀tì jáde ó ní Wárákọ̀ lẹ́bi ẹgbọ́rọ̀ Wárákọ̀ ibnu Nawfal ọjẹ́ nìkan tó jẹ́ kó ti gba ẹ̀sìn Nasara látàyè jahiliya ó ti gba ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù látàyè jahiliya ó sì ń kọ Injil ó ti gbéde Ibraniya èdè tọ́lọ̀ fi sọ Injil ọgbọ́ ìmọ̀ wa da Injil akọ ìmọ̀ da akọ léde Ibraniya ìgbà mi yọ ọmọ túmọ̀ rẹ̀ sí Arabiya ìmọ̀ da akọ léde Ibraniya ìgbà mi yọ ọmọ túmọ̀ rẹ̀ sí Arabiya ọmọ nkọ Injil yẹn ṣeré ni níbi tọ́rọ̀ Ọlọ́run dé ó sì jẹ́ àgbàlagbà arúgbó tó ipa fọ́jú ni ìgbà tí Khadija dọ́dọ̀ rẹ̀ òní yabna am ìwọ ọmọ àbúrò bàbá mi bó ṣe jẹ́ gangan nù tọrọ ọmọ àbúrò bàbá rẹ̀ ni àbọ̀mọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ bàbá ti Khadija àti bàbá Wárákọ̀ bàbá kan náà ló bí wọn. isma min ibni akhi tẹ́tí gbọ́ ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ kọ́ sọ ti ń ṣe fún ọ ìyẹn ni pé Khadija ti ṣàlàyé fún Wárákọ̀ ọwọ́ ni ẹjẹ́ agbọ́ lẹ́nu tiẹ̀ náà Wárákọ̀ wa sọ fún anabi pé yabna akhi ìrẹ ọmọ ìyá mi torí gbogbo àwọn Lárúbáwá yẹn àwọn Quraysh ọ̀pọ̀lọpọ̀ wọn ń pàdé nídìí baba ńlá nísìnyí irú Wárákọ̀ àti Khadija gbogbo wọn pàdé pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam nídìí baba ńlá anabi tí ń jẹ́ Qusay ibn Kilab ibẹ̀ ni wọ́n ti pàdé yẹn ni pé baba ńlá wọn ńgbà wọn bá lọ títí ẹ padà rí pọ̀ kan náà ni ìwọ ọmọ ìyá mi sọ nítorí anabi bá sọ fún nípa nítorí nípa nítorí ok tó bá gbé Wárákọ̀ babaláwo níbi tiyín àbúrò sọsẹ ṣàlàyé fún sẹwọn kó tiẹ̀ kọ́ ọmọ tí wọ́n bá wá bí ẹ dákẹ́ ẹ má sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ fún mi pé ẹnìkan yọ sí ọ nínú kòtò ni ṣe ti Wárákọ̀ sọnù kò sọ bẹ́ẹ̀ ó ní ṣàlàyé ìgbà tó ṣàlàyé Wárákọ̀ ni hadha an-namus alladhi nazzala Allahu ala Musa eléyìí ni màláíkà tí ma gbá sírí wa látọ̀dọ̀ Ọlọ́run sọ́dọ̀ àwọn anabi rẹ̀ òun gangan náà lọ́lọ́run sọ̀kalẹ̀ fún tani anabi Musa alayhi salam iṣẹ́ wò lọ́wọ́ ayé wò ń bẹ̀. àní ìsìnkú àtẹnìkan sọ fún wa pé wọn lánàbì kan ìgbà tí ń kó àwọn èèyàn rẹ̀ sá lọ Ọlọ́run ní kó fi pọpá rẹ̀ kó fi ná odò ẹni dákẹ́ anabi Musa nìyẹn sáà ayẹsẹ́ wò ni ṣe anabi Musa la dama ni tó fi jẹ́ pa ayẹsẹ́ wò ó jẹ́ bó ṣe jẹ́jà rẹ̀ tọ́ ya laytani fiha jad'a ọmọ ṣe o ìbá ṣe pé màá jẹ́ ọ̀dọ́ tó ní agbára lọ́jọ́ náà laytani akunu hayyan ìbá ṣe pé màá wà láyé lọ́jọ́ náà idh yukhrijuka qawmuk nígbà táwọn èèyàn rí ó lé ọkọ̀ ń lò wọ́n ní iṣẹ́ tí Wárákọ̀ bá wò nù ó ní wọ́n lè kó ń lò irọ́ lásán Wárákọ̀ sàlàyé ara rẹ̀ qala Rasulullah sallallahu alayhi wa sallam anabi ni awa mukhrijiyahum ṣé wọ́n sì lé mi jáde kó ń lò yìí awa mukhrijiyahum yẹn ni pé hum ni mubtada mu'akhkhar mukhriji ni khabar muqaddam nínú ma nahwu ọ̀rọ̀ yìí àwọn mọ́jọ́kọ̀ tí wọ́n kọ́ dáadáa ní university level awa mukhrijiyahum kí ló sọ di mukhrijiyya
torí pé awa mukhrijunani hum kí ló dé tí junani tó fi wá di mukhrijiyya ṣé pé wọ́n lé mi jáde ńlò yìí òní bẹ́ẹ̀ ni lam ya'ti rajulun qattun bimithli ma ji'ta bihi illa 'udi ẹnìkan ò ní múrun tọ́lọ̀ fẹ́ fi ràn ọ́ yìí wá àfi káwọn èèyàn dìtẹ̀ sí so ṣẹṣẹ lọ́wọ́ ayẹwo wọ́n dìtẹ̀ sí anabi Isa àbí wọ́n dìtẹ̀ sí wọ́n dìtẹ̀ sí wọ́n dìtẹ̀ sí Musa àbí wọ́n dìtẹ̀ sí wọ́n dìtẹ̀ sí Ibrahim aleyhi salam wọ́n dìtẹ̀ sí àbí wọ́n dìtẹ̀ sí Nuh wọ́n dìtẹ̀ sí àbí wọ́n dìtẹ̀ sí bóńtì ó sì wá yàtọ̀ ìdènù bí kẹ́nìkan jọba nílẹ̀ Yorùbá kẹ́ni ní ìsìn lọ́mọ gbàdọ̀bálẹ̀ kálukú yìí ṣé kí wọ́n máa dọ̀bálẹ̀ fún mi ẹnìkan ọ̀jọba rí àfikún ọ̀dọ̀bálẹ̀ fún mo rò pé yé sẹ́lẹ̀ yìí wọ́n yẹsẹ́ wò iṣẹ́ kí ló yẹ wò ṣé bí bẹ́ẹ̀ ṣe máa dọ̀bálẹ̀ náà ní Yorùbá lẹ́wù irọ́ lásì ní ìsìn gbà tó máa ń kọ́ kí ó tó parí kí ó wọ́n máa pè ọ́ ní sheikh ní ìsìn kí ṣé kí wọ́n pè mí náà sheikh ẹnìkan ò ní kọ́ kí ó níjọ́ kan ẹnìkan ó pè ní kíni sheikh so eŋti Waraqah wónù tófin ni wọ́n padà lé anabi náà Mákà njọka tọ eléyìí túmọ̀ sí pé Khadija obìnrin rere ni o torí pé ká tọ́ba yẹ mú la fi rè mú ètò bá tọ́ sí mú la fi rè mú ntọ́ tí anabi gbé wáyé ó lẹ́nìkan wá bá wọn sọ̀rọ̀ kan fún ntọ́jú ọ̀rọ̀ ọlọ́ àwọn tó ti máa ń pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ṣáájú tiwa yìí ẹ já lọ bá ìdínú tí Khadija fi mú lọ sọ́dọ̀ Waraqah àwọn wa ń kọ́ àwọn obìnrin láyè sìn ta ló jẹ́ kọ́sítọ́mù àwọn babaláwo jù ẹ̀rí kó àwọn obìnrin ni tí kankan bá ń ṣẹlẹ̀ sọ́kọ wọn bó ni wọ́n máa sábà mú wọn lọ ilé aláwo obìnrin ò ní bá yín dámọ̀ràn hospital tó bá ti jẹ́ pé àwọn aláìgbọ́ lọ́ngbọ́ ni bí ó sì máa dámọ̀ràn ó ń gbọ́ rédíò gbogbo nǹkan ni èsì dá lọ́dọ̀ tí yín o wọ́n pàṣẹ nọ́mbà kan sórí atẹ́gùn o wọ́n ní bàbá òun o tọ̀ bóyá wọ́n á sì sọ ní ìsín o nígbà tó jẹ́ pé bí awo ní rọ́ọ̀nù nínú ẹ̀jẹ̀ tiwọn. ẹ jẹ́ ká wá mẹ́nuba díẹ̀ nínú ọlá tí ń bẹ fún Khadija radiyallahu anha ọ̀gá títí débi pé ó jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin tó lọ́lá jù ní gbogbo ilé ayé yìí ọ̀gá débi kọjọ́ kan nínú àwọn obìnrin tó lọ́lá jù ní gbogbo ilé ayé yìí. ó wà nínú hadithi Ali ibn Abi Talib رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول خير نسائها مريم بنت عمران وخير نسائها خديجة بنت خويلد متفق عليه oni mo gbọ́ tí anabi Muhammad sallallahu alayhi wa sallam ti sọ pé obìnrin tó lọ́lá jù nínú rẹ̀ òun náà ni Maryam ọmọ Imran obìnrin tó tún lọ́lá jù nínú rẹ̀ òun náà ni Khadija ọmọ Khuwaylid. Abu Kurayb ọ̀kan nínú àwọn tó gba àdìsí wa ó ní Waqi' tó ná gba àdìsí wa lọ́dọ̀ rẹ̀ ńgbà tó ka àdìsí ọ̀nàwọ́ sí sánmà àtìlẹ̀ wípé Khadija lóbìnrin tó lọ́lá jù nínú àwọn obìnrin tí ń bẹ láàrin sánmà àtìlẹ̀